Alẹ́ o, ẹ̀yin èèyàn mi o. A dúpẹ́ lọ́wọ́ yín, a kú ojúmọ́ bójúmọ́ tó mọ́ wa bá ọ̀sán bá alẹ́ bá ṣe wà. Níbikíbi tẹ́ ti ń gbọ́ mi ní wákàtí yìí, àbọ̀ Ọlọ́run á dájú lórí wa, àánú Ọlọ́run á pé. La bá gbọ́ pé olórí that is no Princess Adetutu, yes, tí kábíyèsí gbà sí ààfin tó ń bá ṣiṣẹ́, tí àwọn olórí pàápàá jùlọ Ashley ó ní bóyá ó fẹ́ fẹ́ ọkọ òun, pé àwọn gbọ́ pé kábíyèsí ti ń ṣètò láti lọ mọ àwọn ṣe mọ̀-mí-mọ̀ ó fẹ́ fẹ́ ní pé kábíyèsí fẹ́ tún ta sí láti fẹ́ pé kì í ṣe ojú òun yìí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbógun ti ọmọbìnrin tó ń pè ní Adétutù láàfin. Wọ́n ní kábíyèsí ó fún ní àpátímẹ́ǹtì tó ń gbé gbà níbẹ̀ yẹn kó tó di pé ẹ̀tanú wọ́n lọ wá àwọn boys bíi mẹ́ta tán di ojú tán di wọn lágo mẹ́ta òru tẹ́ ẹ̀ bá gbàgbé tán lọ lù àlùbami àlùbọ́lẹ̀ wọ́n fẹ́ pa gan. Wọ́n wọ síta wọ́n mú gbogbo inú ilé wọ́n dáná sun gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. A ti ṣiṣẹ́ yẹn tẹ́tí gbọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé. Wọ́n ní pẹ̀lú ìtara yẹn nǹkan tó ń ṣe fún wọn ní bó ṣe dìde lórí tó rántí pé nǹkan báyìí náà ṣe fún nǹkan báyìí náà ṣe fún ẹnikẹ́ni yòówù. Wọ́n ló sọ pé ẹnikẹ́ni yòówù, ìbáàjẹ́ ọkùnrin, ìbáàjẹ́ obìnrin, ìbáàjẹ́ àwọn olórí, ìbáàjẹ́ àwọn alàgbà, ibikíbi tán ti pètepèrò láti dá àwọn olóró yìí láti fìyà jẹ òun láì ṣẹ̀ wọ́n láì rò wọ́n, pé ibikíbi tẹ́nikẹ́ni tó ti gbìmọ̀ pọ̀ láti wá bá òun láti wá ṣe òun ní jàǹbá nínú ilé òun, kí Ọlọ́run wọ́n ní ó ṣẹ́ ìpè yẹn wọ́n ní ó pe àwọn ṣẹ́wọ̀n pé òun náà ta bíọ́bíọ́ pẹ̀lú agbára díẹ̀díẹ̀ tó fi ń ṣiṣẹ́ iṣẹ́ tiẹ̀ ní ààyè tiẹ̀. Wọ́n ló pe àwọn tó ń sìn pé kán wá gbé òun níjà, àwọn tó ń bá ṣiṣẹ́ kán wá gbé òun níjà, àwọn olùgbèjà òun kán dìde nínú agbára èyí tóun ní kó bá wọn jà ibikíbi tí àwọn tí wọ́n rán ibikíbi tí nǹkan tó ṣe òun ibi tó ti wá kí Ọlọ́run kó lọ bá wọn jà. Wọ́n ní ìgbà tí kábíyèsí tó sọ fún wọn pé ẹ lọ bẹ Adétutù, wọ́n ló pe bí blue ló pè wọ́n ní gbogbo àwọn tán lọ́wọ́ sí wọ́n ló pè wọ́n ẹ lọ bẹ wọ́n mọ̀ pé ẹ̀yin lè máa ṣiṣẹ́ yìí ẹ lọ bẹ Princess Adétutù ẹ lọ bẹ nígbà tó wà lọ́sípítù tó tún padà lọ láti ọsípítù kúkẹ́ lọ bẹ wọ́n ní káwọn lọ bẹ kíni èèyàn wọnú ààfin tó fẹ́ gbọ́kọ àwọn ò tiẹ̀ fẹ́ kó bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ kábíyèsí àfẹ́ ìrẹ́pọ̀ àti ẹ̀ báà ní Princess Adétutù máa sọ pé òun fi iṣẹ́ tó wá ṣe ńlẹ̀ ó lóun fẹ́ gba ọkọ àwọn ò ní gbà ó. Wọ́n ní ìdí tán fi lọ nà án nìyẹn tán fi lọ tún ilé ẹ̀ nà tí kábíyèsí wá sọ pé òun á ṣe bẹbẹ òun á dẹ̀ dojú tì í ṣe sọ pé ẹ̀yà pàǹdùkú ni òun á dẹ̀ ṣe bẹbẹ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní Ọlọ́run dẹ̀ wá gbà fún Adétutù Ọlọ́run wòsàn kò kú sínú ipò nínà tán nà ìyà tán fi jẹ́ nǹkan kan ò ṣe ó dẹ̀ dìde pọ́n. Ṣé mọ̀ pé lẹ́nu àná àzíjẹta ni wọ́n sọ pé ńṣe láṣìírí ilé tí kábíyèsí sọ pé òun fẹ́ bá tún ṣe tó fẹ́ bá renovate pẹ̀lú gbogbo dúkìá Adétutù tán súnná tán bàjẹ́ kábíyèsí ní tóun bá kọ́ ilé yẹn tán òun á ṣẹ̀ṣẹ̀ wá ra gbogbo àwọn dúkìá gbogbo nǹkan tán bàjẹ́ kó kọ́ ẹ́lẹ̀ kóun á rà á fún. Ó dẹ̀ ní ọmọ ọlọ́mọ dẹ̀ gbà ká torí ti sọ pé òun tiẹ̀ ní wá sáàfin yẹn mọ́ kábíyèsí ní rọ́nà pa ṣé sì torí tiwọn pé rọ́nà pa àwọn gangan ló yẹ kán kúrò láàfin fún ẹ. At the end of the day wọ́n ní ìṣe ni wọ́n láwọn ò lè lọ bẹ̀ kábíyèsí lè lọ bẹ̀ kọ́ tẹ́ ṣe ó burú jáì wọ́n ní wọ́n lọ wọ́n ní náà bọ́kì kan tó ṣe wọ́n ní blue pé
àwọn pílà tó wà nínú ilé wọn tó jẹ́ pé àwọn kò lè ṣe kó má bá wọn ṣe, kò lè ṣe kó má bá òun náà ṣe. Gbogbo wọn àwọn fámílì ẹnu àwọn ẹ̀gbọ́n ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́ náà wọ́n kò lè pé méjì nínú wọn pé ìṣòro ńlá dé bá wọn gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly o. Wọ́n ní wọ́n wádìí lọ wádìí bọ̀, wọ́n ní wọ́n fẹ́ fi punish Blue pé wọ́n ní Ògúnjayé ti lọ touch wọn láti lè jẹ́ láti lè fìyà jẹ Blue gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní Ògúnjayé ti ń touch wọn ní kọ̀ọ̀kan o. Wọ́n ní wọ́n ti ń sá káàkiri pé because nǹkan tó ṣẹlẹ̀ sí wọn kò kọjá agbára wọn. Lọ́ba ní kò tún tán síbẹ̀, wọ́n ní Ashley ọ̀gá àwọn jowújowú ní ààfin yẹn òun lọ̀gá o, bí Mariam lọ̀gá o àti ẹ̀rí sọ. Wọ́n ní ṣe ni Ashley báyìí pé kìí ṣe kékeré o, pé ọmọ ẹ̀ tó gbé dání yẹn pé ó ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run báyìí pé Ògúnjayé fọwọ́ kan ọmọ yẹn. Wọ́n sà ní Ògúnjayé ó ti pẹ́ tó Ògúnjayé ti ń fọwọ́ kan ọmọ yẹn tó ti ń touch ọmọ yẹn, nítorí pé tó bá touch ọmọ yẹn ìyẹn ló máa fi dùn Ashley gan, tó máa fi sinmi ẹ̀dọ̀. Tẹ́sẹ̀ tó ṣe felefele láàfin ló máa fi gbé jẹ́. Wọ́n ní sìn pé ńṣe ni gbogbo wọn á lọ sá lọ bá kábíyèsí kó jọ kó gbà wọn. Wọ́n l'Ògúnjayé ni o, gbogbo ibi tó ń lọ wọ́n l'Ògúnjayé ni o ló fọwọ́ kan ọmọ yẹn. Wọ́n ní ìyẹn ló wá wọ̀ sí pé kí nǹkan kan má lọ ṣe ọmọ Ashley o. Pé ìdúró sí fún Ashley bẹ̀rẹ̀ sí fún Ashley. Wọ́n ní kábíyèsí wá sọ pé léṣe bóun sọ fún yín pé kẹ́ lọ bẹ Adétutù kó tó di pé ó take action. Tó wá pẹ̀ tí ìbẹ́tẹ̀ pẹ̀tù sínú kò ní lọ to that level láti sọ pé wọ́n ló kọ̀ sí wọn. Wọ́n ló kọ̀ sí wọn, ó fi ìtara kọ̀ sí wọn nítorí pé wọ́n ti ṣe búburú fún òun. Wọ́n ní Ògúnjayé ó ti dé bá wọn. Wọ́n ní ó sì pé ìdúró sí bẹ̀rẹ̀ sí fún Ashley. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní kán bẹ kí kábíyèsí bá wọn lọ bẹ Adétutù. Wọ́n ní kán lọ bẹ Adétutù, kábíyèsí pé wọ́n sọ fún yín. Lórí ẹ̀sìn tó wá pẹ́ ti gbé Adétutù kò ní kọ́ọ̀sì yín, pé kọ́ọ̀sì yẹn ló ń fà á. Àfi tí ẹ bá lọ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ra yín pẹ̀lú Adétutù. Wọ́n ní kì í máa ṣe kékeré o. Wọ́n ní ó lágbára o. Wọ́n ní kábíyèsí sọ fún wọn pé t'Adétutù bá ti gbọ́ ẹ̀bẹ̀ yìí wọ́n ló parí. Pé ṣùgbọ́n ẹ ti jẹ́ kó bí kọ́ọ̀sì tó ti wà lórí àwọn ẹ̀ báwo ló ṣe fẹ́ rẹ̀ toró ti ń jà. Ògúnjayé ti dá sí i pé báwo ló ṣe fẹ́ rẹ̀. Ẹ̀yin dẹ̀ lẹ́mọ̀ o. Wọ́n ní ẹni a wí fún ọba jọ́ gbọ́, ẹni a wí fún ọba jọ́ gbà. Ashley yẹn gan ló dùn gan. Ọmọ ẹ ó dẹ̀ mọ bí ọmọ yẹn ṣe bó ṣe ń fi ọmọ yẹn wá ìjà ní ààfin. Ó ṣe ń fi ọmọ yẹn ló fẹ́ fi ọmọ yẹn fi èrú gba ìbùkún. Ó mọ bó ṣe fẹ́ fi ọmọ yẹn fi ṣe oríṣiríṣi torí ọmọ yẹn ni ìgbẹ́kẹ̀lé nínú ààfin. Kó sọ pé wọ́n ló kígbe tó pé nǹkan tó ṣẹlẹ̀ sóhun tẹ́lẹ̀ kó má tún ṣẹlẹ̀ sóhun mọ́. Òun dẹ̀ ni ọ̀rọ̀ yẹn yé àwa mọ̀. Wọ́n ní sìn pé ìdúró sí ìbẹ̀rù sí fún wọn o. Pẹ̀lú bọ́n ṣe ṣe Adétutù ní ṣìkàṣìkà tó ṣe ní ṣìbálàṣìbolo. Ẹ̀yin èèyàn mi, àkọ́dọ̀ oró kò tó àdágbé. Wọ́n l'Adétutù pé ó ti gbóró gan fún wọn sí yín. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣe bẹ̀ ṣe ń tẹ́tí sí wa, bá share, bá like, kéde bá fi ìtókù sí, kẹ́ bá subscribe. Kẹ́ tó fi comment section bá subscribe. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọwọ́ tẹ́ fi ń bá wa ṣe
tẹ́jẹ́ ń bá wa tẹ ìka sínú iṣẹ́ tá à ń ṣe. Lórúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù, ẹ ní fi ṣe ibi ò ní bá ọwọ́ náà. Rere lẹ máa fi ọwọ́ yẹn máa gbé ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tẹ́ bá ti fọwọ́ bà báyìí, ó máa gbérí títí láéláé ni. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. À ń la ọdún yìí já o. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Surely, goodness and mercy yóò máa bá wa lọ láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Ẹ ṣé gan-an ni. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Láyọ̀ o.